Ọmọ́wùmí Grace ọmọ Adéẹ̀kọ́ ṣebí gbogbo February 28 ló jọjọ́ tẹ́lẹ̀dùn ayé àsọ́tọ̀ fún ọ. Ọmọ́wùmí ò wá tẹ́lẹ̀ yìí pẹ́ wà gbáyé ṣe rere wà níláárí òní báráyé fọwọ́ tì. Gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀gẹ́ bá fọwọ́ bà dídún ní dún. Gbogbo dáwọ́lé rẹ ni ó yọrí sí rere òní mọ̀ṣì ní ayé tó wá. Orí rere ti rere orí rere ni ti alájọ gbogbo tọ̀tún tòsì lẹ́yẹlé fi ń kórè wọlé. Ire gbogbo kàṣà ìwọ́tọ̀ lẹ́yìn ìjẹrẹrẹ. Ọmọ́wùmí o ti ṣọdún èyí náà ó ṣe mí nínú ọ̀làlà àtìdẹ́ra elédùà. Ọmọ́wùmí arẹwà tó yáyì fashion designer tó jáfáfá ẹni tọkùnrin kò lọ́nà tó ní bẹ́lẹ̀ yìí ó jáyẹ ẹ̀yìn a sì jálè ẹni. Ẹwà rẹ ò ní dìbàjẹ́ nílé ayé jẹ́ ń yára rẹ lé bàbá tó bí ọlọ́mọ.